ilẹ̀ Àwórì ìlí tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí odi Àwórì ọ̀hún ṣolí gbogbo wa ilẹ̀ lè ṣe. Olùkọ́ yìí máa sa gbogbo ipá mi láti fọwọ́ sí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àbí máa pe àwọn bàbá wa àbálẹ̀ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ kí wọ́n wá fún wa ládùúrà ìṣípàdé yìí. Àwọn fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹwu oníkálukú lọ́kùnrin lóbìnrin tó fi lé sílẹ̀ láti wá gbọ́ ti ẹlòmíràn. Ọmọ wa náà ní kíkẹ́ tẹ́lẹ̀ tí gbọ́dọ̀ wá gbọ́ nǹkan tiwa ọdún lè máa bá àdìlẹ̀ wa mú o. Wàhálà àdàmú kò ní dé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá. Wàlá hàwùlà wàlá quwwata illa al-Fatiha. Ẹ ṣe é mà. Àwórì ló lè ṣe é. Ọmọ wa lè ṣe é. Ọmọ wa lè ṣe é. Àwórì ló lè ṣe é. Àwórì ló gàn. Ọmọ wa lè ṣe é. A kí Abọ̀gún Táíwò láti Ìjànikin, Abọ̀gún Sherifat láti ìlú Ìjànikin. A kí yín pé ẹ káàbọ̀ sí àárín wa. Ẹ jọ gbogbo àwa tá a bá wà níkàlẹ̀ yìí tá a bá tí ì forúkọ wa sílẹ̀ ẹ jẹ́ kí a forúkọ wa sílẹ̀. A kí Gíwágà ní Orílẹ̀ Agége. A kí Ọmọlóye Táíwò Orílẹ̀ Agége. A kí Ṣadé Owólabí àbúrò làwọn ti wá. Princess Orúgbè Honourable àti kí Honourable Nicholas Chief Bello Tajudeen Akiye owó ẹ̀yìn àgbà lẹ sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì tọmọ wa bá wá ń ṣe ohun tó dára tá a bá wá pọ̀ tá a tìdí bọlé táwọn aráàta ń bá wa gbé lárugẹ nígbà tí ọbẹ̀ ọ̀rọ̀ yìí bá jiná ẹjọ́ ń bo la fẹ́ fojú sí. A kí yín o a kí àwọn bàbá wa látòrí Alhaji Monsur ààrẹ àkìyín àkí Alhaja Sherifat Òkèdàìró bàbá wa Adéoyè. Ní báyìí máa pe bàbá wa tí wọ́n darí ètò yìí wọ́n wá sọ ọ̀rọ̀ ìkíni káàbọ̀ fún wa. Àwọn náà ni Alhaji Monsur Akínòsí ààrẹ ẹ bá mi fún wọn láti wá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulilayi. Ẹnu ọpẹ́ wa ló máa jẹ́ kó kàn. Àmín. Àtúndà ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulilayi. Ọ̀rọ̀ wa yìí ó ṣe mí láàánú wípé bó ṣe rí náà ṣùgbọ́n mo mọ̀ wípé bó tilẹ̀ ń kórí ìgbẹ̀yìn ọ̀rọ̀ wa adùn ló máa já sí. Bí Yorùbá lè ṣàmì nítorí ààrẹ ṣàmì nítorí àrọmọdọ́mọ ẹ tó ń bọ̀ tó bá tètè láti sìn kó o kún wa lọ́wọ́ kájọ kọ ìyà tí wọ́n fi jà àwọn bàbá wa tó ti ré sórí tiwa yìí náà bó o bá tètè ya kákí mọ́ bó o bá ti lọ ọmọ ẹ̀ náà bá tiẹ̀ mẹ́ Ọlọ́run má fi àjẹni kankan wa. Àmín. Ọlọ́run bí wa Muhammad. Mo kí àwọn bàbá wa tí wọ́n wá láti Ìbẹ̀jú Lẹ́kí mo dẹ̀ kí àwọn bàbá wa tí wọ́n wá láti Ọ̀jọ́ gbogbo wa pátápátá láti ibi tá a ti wá Ọlọ́run kó ṣọ́ wa délé pẹ̀lú ayọ̀ àtàláfíà. Àmín. Inú mi dùn láti dúró síwájú yín nítorí pé Àwórì ló kàn 2023 tí ẹ̀ ń wò yìí. Àwórì ló kàn. Ọmọ wa lè ṣe é. Àwórì ló kàn. Ọmọ wa lè ṣe é. Ọmọ wa lè ṣe é. Àwórì ló kàn. Ọwọ́ yẹn nìyẹn kó o mú lọlé kó o máa lò ó níbi gbogbo. Ohun yẹn nìyẹn. Ohun yẹn nìyẹn. Ṣé rí ọmọ tẹ́ ń wò yìí oyún tá a bí sínú yìí oyún ọmọ wa ni oyún ẹni wa ni oyún olólùfẹ́ wa ni ọlọ́jà abiláyọ̀ àtàláfíà ibi tó ní access sí là ń ṣàdúrà sí yẹn ọ̀hún yẹn ò ní access síbẹ̀ bó tilẹ̀ ń kó mọ́ gbogbo ọjọ́ tó bá délẹ̀ 2023 Ọlọ́run má fi mí pamọ́ Ọlọ́run. Ọlọ́run má fi mí pamọ́ Ọlọ́run. Gbogbo àwọn tó máa jóore bẹ̀ Ọlọ́run má yọ mí ń sẹ́tì. Ọlọ́run má yọ mí ń sẹ́tì. Ó tètè sọ́ọ̀tì ẹ náà. Ọlọ́run má yọ mí ń sẹ́tì. Àmín. Wọ́n ní bí ìyá ò bá kọ̀ bí tí ò bá pọ̀ kì í dùn ún kọ̀ àbí ìyá yẹn ló ti fẹ́ kárí báyìí Ọlọ́run má ṣe tiwa níyà. Àmín. Má ta wá lóṣì. Àmín. Bí èèyàn bá wò yí pé n tá ń ṣe yìí ò jọ òun lójú ọ̀rọ̀ òye ni o ṣùgbọ́n kọ́rọ̀ bá yẹra wa la ṣe jókòó báyìí tí àwọn bàbá tó wá láti Ọ̀jọ́ yìí àti Ìbẹ̀jú Lẹ́kí àtàwọn tó kù tó bá ti bá wa nà àsíá wa dúró lè ní pé Àwórì ló kàn agbára ti dé nìyẹn. Àwọn abẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní local government by local government
Èyí tá a ṣe yìí iṣẹ́ 17 days péré lẹ́ ń wò yìí o. Ẹ lè pàtẹ́wọ́ fún wa. Ẹ kí wa. Iṣẹ́ 17 days là ń wò yìí tá a ṣe yìí. A dẹ̀ nígbàgbọ́ wípé tá a bá máa fi pósù 2 sí 4 crowd wa máa kọjá abárẹ̀ dà sọ́hùn. Káàdì tó kó òbí náà nísìnyí àyè máa mọ stores àwọn èèyàn máa dé dáadáa. Mo máa rọ̀ wá ní ẹ jẹ́ ká gbọ́ra wa yé dáadáa. Gbogbo ọ̀rọ̀ tí àwọn bàbá wa tó tù wá ní system yẹn ti pẹ́. Àwọn bàbá wa méjèèjì náà máa pè. Nítorí bá sọ fún wa ẹ jẹ́ ká fara balẹ̀ ká gbọ́ wọn yé. Ojú táwa fi wò ó la fi dìde. Ọ̀pọ̀lọpọ̀ wa ń bá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ wò yìí graduate wa nù wọn o. Oníkálùkù nìyà ń jẹ lábẹ́lé ṣùgbọ́n kò lè sọ síta. Bọ́dà wa yìí Ibrahim Abogun nígbà tó ṣe ló parí ilé ẹ̀kọ́ ẹ̀ ó lọ sáàfù ní Kwara State. Nígbà tó sáàfù ń bẹ̀ kó ba lè ní oore ọ̀fẹ́ ó torí ẹ̀ ó clish mọ́ àwọn olóṣèlú ìlú yẹn àwọn ọlọ́lá ìlú yẹn ó bá wọn ṣe. Nígbà tó ṣe tán yóò pè bóyá ọmọ staff ń kó wọn bá wọn ṣiṣẹ́. Wọ́n sọ fún straight ni wọ́n ní padà sí Èkó àwa òun gbàlejò ṣiṣẹ́ ń bí. Ìkọ́nù ìyá tó ń jẹ wá nìyẹn. Tẹ́ bá dáwọn local government káàkiri local government tó súnmọ́ mi dáadáa 408 èèyàn ló ṣiṣẹ́ ń bẹ̀. Ọmọ ìlú tó wà ń bẹ̀ 8 péré ni wọ́n. Inú 8 tí mo sọ yẹn cleaner wà nù wọn o gate man wà nù wọn o. Mo ní o máa mú wa gbàgbé òṣèlú ìgbà kan ó máa mú wa gbàgbé ó máa mú wa gbàgbé òṣèlú ìgbà kan òṣèlú wa ṣe ká má jẹ jàǹdà lóhùn ò fẹ́ mọ́ òṣèlú ṣe ká má jẹ jàǹdà lóhùn ò fẹ́ mọ́. Ìjọba bá wà débẹ̀ ṣe báwọn tó ń rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Kwara tó rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kùnàkùnà tó rí lẹ́gbẹ̀ẹ́ òsì aga náà bò tó rí lẹ́yìn ọwọ́ ló máa lo. Àwọn ẹ̀pẹ́ wọ́n ti fọ́gbà yànga Ìkòdú wọ́n ti fọ́gbà yànga gbogbo káàkiri àwọn táwọn alọ́mọ wa ń kọ́ ńbọ̀lá jókòó sí ìdí tá a fi jókòó nìyẹn. Kọ́lọ́ kó wọlé àná bẹ̀rẹ̀ Muhammad èròǹgbà wa ọlọ́dún yóò ṣe pẹ̀lú tọ́lọ́. Bọ́ọ̀dà wa Abdulaziz Jandor má ṣe níṣòro lóye kó rí oyè kó jẹ oyè kó gbé oyè mi kó lo oyè kó gbé sínú oyè kó tún falẹ̀ tó lọ́wọ́ kó dà pàṣẹ oyè bẹ́ẹ̀ ni kọ́lọ́ bá wa ṣe. Gbogbo àwọn tí wọ́n ń dà wá lọ́wọ́ tí wọ́n ń dà wá láàmú nínú ìlú wa yìí tí wọ́n ní wá lára. Ó mọ tó tọ́ sí wọn. Abiyamọ kì í ṣe pé o. Ṣùgbọ́n bó ìta bá sọ lẹ́yìn níbà yìí àrọ̀mọ́ ni. Nítorí bá tọ̀ sẹ́yìn náà mo lè dá dúró níbẹ̀. Bí ó tọ́ ṣe díẹ̀ àtọ́mọ́ tẹ̀síwájú àṣàwájú tó ń ṣe ọ̀rọ̀. Ẹ bá wa yọ̀ ọmọ wa lè ṣe. Ẹ bá wa yọ̀ ọmọ wa. Iṣẹ́ ayé ènìyàn mi ayé jẹ́ kí ọmọ wa ń ṣerú lóko ẹ̀ báwọn. Káàrẹ̀ wà lóko ẹ̀ báwa káàrẹ̀ tó máa ṣerú libẹ̀ ẹ mọ̀ bí ikú líla láìyẹ́ mẹ̀yàn o. A máa bọ́ sí orí address from Jandor team in which I will call on our Honourable Bode Makinde to give us the speech. You are welcome, sir. Ọmọ wa lè ṣe. Àwórì ló kàn. Ẹ má bínú màá bẹ̀rẹ̀ kan sí o. Lagos for Lagos. Lagos for Lagos. It is time. Lagos for Lagos. A ò fòṣì mọ́ látọ̀pẹ́. A fẹ́ dá dúró. A ò fòṣì mọ́ látọ̀pẹ́. A fẹ́ dá dúró. Ẹyẹ fowó ìkú lọ sólò.
mí ṣe a ò fòṣì mọ́. láṣẹ ní àfẹ́dá dúró. àwa ò fẹ́ bàbá sọ pé ẹ̀rù tẹ́gbẹ́ sọ làwọn tẹ̀lé. a ò fẹ́ bàbá sọ pé ohun tẹ́gbẹ́ sọ là ó tẹ̀lé. a ò fòṣì mọ́. láṣẹ wí àfẹ́dá dúró. ẹ ṣe orin pọ̀ tá a máa ń kọ. oh yes ẹ fún wa jẹ. ẹ má wọrí. ok. Alhaji Akíyèsí, I greet you. Alhaji Sherifa ńkọ́. wọn náà wà ń bẹ. Ok, Bọ́láńlé Àká. yes sir. Àwọn tí mo mọ̀ nínú àwòrán ló kàn ni mo ń dárúkọ yẹn o. tẹ̀wọ́. Benson Ọlábọ̀dé Mákindé ni mo ń jẹ́. àtẹ̀wọ́ àtẹ̀wọ́. àtidán àtàgbà. Ìlú bàbá tó bí mi àti ìlú ìyá tó bí mi kò tó 100 naira. ẹ̀bẹ́ ẹ̀rọ náà. Nílẹ̀ Àwórì yìí náà ni. Local government kan náà ni. ẹ̀bẹ́ ẹ̀rọ náà. Agbègbè kan náà ni. Mo lè sọ pé zone kan náà ni. ọ̀nà Àwórì ló kọ́. Ibo ni wọ́n á fẹ́ sá lọ mi ò ní choice. Mo fẹ́ wá kí ẹ̀yin tó organize Àwórì ló kàn. Mo listen sí chairman lẹ́ẹ̀kan gbà tó sọ pé tó bínú pé àwọn èèyàn ò pọ̀. Ẹ ti pọ̀ kọjá àkọ́tà tẹ̀ ń fẹ́. Èèyàn là ń fẹ́ àòférò. Èèyàn lẹ́yìn tẹ dá Àwórì ló kọ̀ sílẹ̀. Ṣé rí àwọn ìyá mi bàbá mi tó wá jókòó yìí, you are okay, you are good to go. ẹ fún wa látẹ̀wọ́ ẹ bá wa fún wa látẹ̀wọ́. Nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tí mo bá ti ń kàmpé tí bá ti ń sọ̀rọ̀ máa ń sọ fáwọn èèyàn wípé máa ń wojú ni èrò ló máa ń pọ̀ jù níbi kàmpé èèyàn ń pọ̀ ń bẹ̀. O la máa fi sọ pé àárí èrò àní ríbò. Ṣùgbọ́n ẹ̀yin tẹ jókòó tẹ dá Àwórì ló kọ̀ sílẹ̀ tẹ sọ pé àwọn tẹ pè ó tí wà ẹ fi wọ́n lẹ̀ lé ẹ máa gbé mẹ́sẹ̀gì lọ bá wọn ni. Ṣebí lọ́ọ̀ṣì la wá ṣe. First meeting wa láàárín iṣẹ́ 17 days. It's okay for us. Ó ti tó fún wa. ẹ jẹ́ bá wa fún wa láti Ẹ wọ́n. kọ́kọ́ balẹ̀ pé nǹkan tẹ ti ṣe yìí ẹ ti rí ṣe. ẹ ṣe. Àwórì ló kọ́. Kẹ́rí ká lọ jókòó tẹ̀tẹ̀tẹ̀ ká máa ṣe mítìn. Òun tẹ́ wa lọ́rùn títí lọ. Ṣùgbọ́n mo fẹ́ àṣọ yìí pé ìtẹ̀dá sílẹ̀ yìí ọba máa gbà lọ́wọ́ yín. àṣẹ. Baálẹ̀ máa gbà lọ́wọ́ yín. àṣẹ. Ìjòyè máa gbà. àṣẹ. Ọmọdé máa gbà. Àṣẹ. Àgbàlagbà máa gbà. Wọ́n tẹ̀ ti gbà lọ́wọ́ yín. àṣẹ. Ẹ máa ń pọ̀ nǹkan tó pa wá pọ̀. Gbogbo ibi tá a ti bá wàhálà wa dé. Ẹ̀yin lẹ bá wa dàlú ẹ wá kàn nípò. Nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọ̀nà mẹ́ta la pín sí. Àwọn kan dúró wípé Àwórì ló tẹ̀ gbọ́dọ̀ jẹ́. Àwọn kan dúró wípé àwọn tí wọ́n wà ní Èkó ẹrú ni àlejò ni o olùbágbé ni o business people ni o àwọn fẹ́ kọ́ mi Èkó jẹ gómìnà àwọn náà lọ́wọ́ sí i. Àwọn businessmen tí ò tẹ̀ bọ́dà àwọn náà dá tí wọ́n sílẹ̀ pé àwọn fẹ́ kọ́ mi Èkó jẹ gómìnà ṣé ó ti ṣe é ṣe àbí kò ṣe é ṣe ó ti ṣe é ṣe. Ẹ mọ̀ wípé tó bá dé ìgbà kan tó bá dé lẹ́fù kan ẹni tó rẹ̀ jẹ náà ó máa sun ó ti sún wọn ojú ló tún tì wọ́n. ó ti rẹ̀ wọ́n pàápàá. Màá wá sọ̀rọ̀ jàdọ̀ fún yín. Ṣé rí àwọn tẹ́ ò rí bí? Gbogbo ẹni tó bá ti jẹun níbi tí ò dáa ó máa protect ibẹ̀ ni. Wọ́n fẹ́ bá yín ṣe o. Wọ́n máa bá wa o. Bẹ̀ẹ̀ tó ń jẹ tọ́pọ̀lọpọ̀ ń jẹ lọ lóyìn dà wọ́n láàmú ẹ jẹ́ kó máa jẹ lọ. Wọ́n sì jẹjẹ kú jẹ o. Oúnjẹ wọn náà ń jẹ o. Ọmọ Èkó tó bá jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò bá ti fẹ́ dá sí kan tá à ń ṣe ẹ má bá wọn jà wọ́n yìí ń padà bọ̀. Nígbà tó tẹ̀ tilẹ̀ jẹ́ pé àti nìkan tó a fẹ́ fún ọ pé kán jẹ ẹ jẹ́ kọ́ ẹ máa jẹun lọ tó bá dìgbà tó bá yá wọ́n ń bọ̀ wá bá yín ẹ má bá wọn jà. Tó a ní ọ̀pọ̀lọpọ̀ lára wọn tó jẹ́ pé wọn ò ní tìjú ẹ má bá wọn jà. Nítorí èyí tẹ́ ń ṣe léni October 1st ọjọ́ ńlá lẹ́ ń ṣe ọjọ́ òmìnira ni. Àwórì ti gbòmìnira àwọn ọmọ Èkó ti gbòmìnira
àṣẹ. gbogbo ẹ̀ tẹ̀ wá bí ẹ ti gbòmìnira. ọjọ́ ẹ̀ lọ kọ sílẹ̀ ọjọ́ tó bá ti ń pè ní òmìnira ọjọ́ tẹ́nìkan kò ń takò ni. ẹni ẹgbẹ́ tó bá ti nífẹ̀ẹ́ pé kí ọmọ Àwórì jẹ gómìnà ẹgbẹ́kẹ́gbẹ́ tí ì bá wà ẹ pè mọ́ra. nítorí ẹgbẹ́ tó ń jẹ Àwórì níyàjú lẹ́kọ̀ọ́ yìí tó ń jẹ ọmọ Èkó níyàjú ẹgbẹ́ táwa wà ní. ẹgbẹ́ ẹ̀ ló ń jẹ yín yà àánú wà lára wọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tá a sí lára wọn mọ́. ẹgbẹ́ tí ò fẹ́ kọ́ ọmọ Èkó gbórí rárá ẹgbẹ́ ẹ̀ làwa ń ṣe. ẹgbẹ́ tó tẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Èkó gangan àrùtà síbẹ̀ nítorí wọn ń tọ̀yàn a máa ń tọ̀yàn ni. so gbogbo ẹgbẹ́ tó kù pátápátá ni kẹ́ lọ pè mọ́ra wípé Àwórì project lélẹ́yìí ẹ̀dẹ́lẹ̀ ọba o ẹ̀dẹ́lẹ̀ ìjòyè o ẹ̀dẹ́lẹ̀ balẹ̀ o ẹ̀lọ́ba àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ o gbogbo àwọn tẹ bá mọ̀ wọ́n máa tẹ̀lé yín wọ́n máa ṣe é àtún fún yín ní information. ní ìlú Èkó táwa lé ní mi lè sọ lóbi mi ò mi lè sọ lọ́la gbogbo ọba Àwórì pátá gbogbo ọba ìlú Èkó pátá ló wà lẹ́yìn wa pé kí ọmọ Èkó kó jẹ gọ́gọ́. bẹ́ẹ̀ ni o àrídánilójú wà ń bẹ̀. a lè ṣe ká má rí kanda. ẹni bí ọ̀rọ̀ yìí ṣe funfun tó ẹni dúdú díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ìyẹn máa wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá kó 100 sílẹ̀ 90-95% wọ́n dúró lẹ́yìn. ló dúró pé ọmọ Èkó gbọ́dọ̀ jẹ gómìnà ó ti ṣe ṣàbí kò ṣe ṣe. ó ti ṣe é ṣe. náà lẹ́ máa lọ. ní báyìí essence of this gathering ìdí àti ìtumọ̀ tá a fi wà ń bí. a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí wípé adùn ṣe bí ohun tí Ọlọ́run ti lọ́wọ́ sí aṣòro ṣe bí ohun tí Ọlọ́run ò lọ́wọ́ sí. èmi tí mo wá fẹ́ sọ díẹ̀ nípa ìdí tá a fi wà níbí Ọmọbọ́láńlé lèmi ń jẹ́ àká òdùdù gbẹrẹjù. èmi rẹ ọmọ kékeré yìí náà làwọn èèyàn ń pè ní ìyá Àwórì general. mo jẹ́ kan nínú àwọn agbátẹrù Àwórì ló kàn ọmọ wa lè ṣe ọmọ wa lè ṣe bàbá ńlá bàbá wa gan sọ pé ó ti tó gẹ́ ìyà yìí pọ̀ a dẹ̀ wà nínú oko nínú ọgbà àjàrà wọn bàbá wa wọ́n wá tún wá mú wa sìn a ti sọ̀rọ̀ o àwọn onílẹ̀ yìí gan ti sọ̀rọ̀ Ọlọ́run gan ti sọ̀rọ̀ bàbá ẹni tó bá wá dúró tó lókun bíi tá a fẹ́ gbé gbà. Oh my God. Àwọn ayé ló sọ. Jàǹdọ̀ la fẹ́, Àwórì ló kàn. Ọmọ wa lè ṣe. Lagos Island ní Àwórì ló kàn. Ọmọ wa lè ṣe. Lágbára Ọlọ́run àtìlẹ́yìn Ànábì. Sallallahu alayhi wa sallam. Oníkọ̀ọ́sí ayé. Àmín. Oníkọ̀ọ́sí àwọn àgbà. Àmín ya Allah. Lágbára Ọlọ́run. Àmín. Dr. Abdulaziz Ọlájídé Adédìran 2023 is our governor. Inshallah bí Kudiratun láì. Ó ṣe máa rí nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi because bí mo ṣe wà bí báyìí I'm a full-fledged member of Àwórì Welfare Association tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ gidi nínú ẹgbẹ́ Àwórì Welfare Association but ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ pé gbogbo àwa tí a jẹ́ ọmọ Àwórì kò sí pátá nǹkan mbẹ̀ gbogbo bá ṣe pọ̀ tó báyìí sí i ni gbogbo náà fi kóra wa pọ̀ nínú ẹgbẹ́ Àwórì Welfare Association o rò pé a ti jà fúnra wa ayétàdé wa yìí kò sí jàfojúmọ́ jà fúnra ẹ ló kàn jù alákọ̀ọ́kọ́ nínú nǹkan tá à ń ṣe yìí ǹjẹ́ a ti gbé àwọn nǹkan yìí látọ̀dọ̀ àwọn ọba wa tó jẹ́ aṣíwájú wa látọ̀dọ̀ àwọn baálẹ̀ wa tó jẹ́ aṣíwájú wa torí pé ó ṣeé ṣe wọ́n máa ń pé kinní kan máa jó lọ mò ń wẹ̀ yẹn so wọ́n gbọ́dọ̀ nípa tí àwọn ọba wa tọ́jú lórí wọn pátápátá àtàwọn ọba ilẹ̀ wa wọ́n gbọ́dọ̀ kó nínú ètò tí à ń bá lọ yìí kó má di pé ta ló rán wọn ṣe ta ló kàn ń ṣe tí wọ́n ká kókó sẹ́ni tó dáa a gbọ́dọ̀ rí impact wọn nínú nǹkan tí à ń ṣe yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò bẹ̀rù baálé wọn náà máa gbà lọ́wọ́ tèmi
tábò nítorí wọn lè gbá wọn lè lé mi kúrò níbi tí mo jẹ baálẹ̀ sí but àwọn kábíyèsí wa a ní láti ṣiṣẹ́ gidigidi pẹ̀lú wọn àtàwọn baálẹ̀ wa torí bí gbogbo ilẹ̀ àwòrìṣe tó ní Èkó yìí èmi nìkan ni baálẹ̀ tí mò ń lọ sí meeting ní A1 kò sí baálẹ̀ mi ìlú tó ń yọjú síbẹ̀ mọ́ baálẹ̀ kọ́lẹ̀ tó ń wá láti Ọ̀tà òun nìkan náà ni a pè wọ́n jáde so a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí nǹkan wọ̀nyí tá a fẹ́ pé kí ẹni tí à ń dó tìlẹ́yìn yìí kọ́lọ̀ kó bá wa fún ṣe torí pé wọ́n ti ọbẹ̀ bá délẹ̀ tán àdámú àbùlá o gbogbo àwọn tí òdìdé ń sìn yìí lọ́wọ́ pé máa kí ọmọ òun wò yẹn gbogbo ló máa wá jẹ́ àṣewájú ńgbà yẹn wọ́n máa sọ pé ọpẹ́lọpẹ́ wa so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí bó ṣe yẹ kí a ṣe é gbogbo àwọn bá pápátá kún láti fọwọ́ sí i. Àwórì ló kàn. Àwórì ló kàn. A fẹ́ fi ẹgbẹ́ Àwórì ló kàn lélẹ̀ ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí mímọ́ ìrìn àjò tẹ́lẹ̀ fẹ́ wọnú ẹ̀ ní kábàámọ̀ lórí ẹ̀. Àmín. Àṣeyè lálákàn ń ṣe ẹ máa ṣàṣeyè ń jẹ. Àmín. Ọlọ́run ọba tó fi Mósè tó fi mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú ilẹ̀ Íjíbítì tó fi délẹ̀ lórí àpẹẹrẹ náà lẹ́yìn náà fẹ́ ṣe ní Àwórì ẹ̀ ní kábàámọ̀. Àmín. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n délẹ̀ lérí ẹ̀yin náà máa délẹ̀ lérí. Àmín. Gbogbo wa lápapọ̀ a máa délẹ̀ lérí. Àmín. Ọlọ́run tó jẹ́ kí Fáráò kó kú sínú òkun pupa ẹni tó bá ní ẹ̀mí délẹ̀ lórí tí Dandan máa fi di gómìnà lẹ́kọ̀ọ́ òun náà máa wọ bí lọ ni. Àmín Jésù. Bókun pupa bó ṣe dilẹ̀ gbígbẹ táwọn ọmọ Ísírẹ́lì fi rọ́nà gbà kọjá ní gbogbo ogun tó ń jà àwọn ọmọ Èkó lẹ́kọ̀ọ́ ìlọ́lọ́wọ́ bá wa lànà ẹ̀. Àmín. Àwọn tó bá wá ní ànírọ́nà yẹn lọ Ọlọ́run á dájọ́ fún wọn. Àmín. Bó bá máa dá wọn jókòó ni á dá wọn jókòó. Àmín. Tó bá máa rọ wọ́n lápá rọ wọ́n lẹ́sẹ̀ ni á bá rọ wọ́n lọ́pọ̀ lọ́sẹ̀. Àmín. Ẹnikẹ́ni tó bá ní Ọlájídé Adédìran kò ní jẹ gómìnà ìlú Èkó yìí Ọlọ́run ọba o ẹ wọlá ọjọ́ ìní o ẹ wọlá independent Nàìjíríà ẹ wọlá ìdùnnú táwọn èèyàn ń dùnnú lónìí bó jẹ jẹ́ pé ìlú ò rọgbọ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ń dùnnú ẹ wọlá gbogbo ẹ̀ ẹni tó bá máa ní ìrìn àjò tẹ́fẹ́ rìn ẹ̀ ní ṣàṣeyege òun ni ò ní ṣàṣeyege. Àmín. Tó bá máa fi di 2023 May 29 gbogbo wa a máa dá gbádá a máa dá bùbá a máa dé fìlà a máa ya gèlè a máa fi lọ bá Ọlájídé Adédìran jubilate lórúkọ Ọlọ́run ọba tó dá ayé àti àrùn ẹ ṣé. Ọlábọ̀dé bẹ́ǹsì ọ̀bọ̀ Mákindé ṣé gbàgbé àdéhùn wa o. Ìlú Èkó kò ní bàjẹ́ lọ́lọ́ lọ́wọ́ bá ọ̀gá ògo bàmí tójú Ọlájídé Adédìran Ọlájídé Adédìran Lagos for Lagos ajẹ́wà níbẹ̀ ní látòrí ìbílẹ̀ Èkó kótódò Lagos for Lagos. Jẹ́túgbé lẹ́ẹ̀kan sí ọmọ Èkó ní mítọ́ ọkàn tọ́pọ̀ tí gbogbo ara ọmọ Èkó ní mítọ́ ọkàn tọ́pọ̀ tí gbogbo ara ọmọ onílé yàtọ̀ sọ ọmọ onílẹ̀ oníbùgbé yàtọ̀ sọ ọmọ onílẹ̀ Èkó ẹ̀fọ̀rọ̀ fáwọn àtàlẹ̀ Èkó ọmọ Èkó ní mítọ́ ọkàn tọ́pọ̀ tí gbogbo ara àwọn onílẹ̀ kan ọmọ wọlé ilé ọ̀hún. Ẹ má ṣe jẹ́ kábà dì mẹ́yìn. Ẹ má ṣe jẹ́ kábà dì mẹ́yìn. Àwọn orí ló kàn ó. Àwọn orí ló kàn ó. Àlè ṣe. Àwọn orí ló kàn ó. Ọmọ wa lè ṣe. Àwọn orí ló kàn ó. Ọmọ wa lè ṣe. Ẹ má ṣe jẹ́ kábà dì mẹ́yìn. Ẹ má ṣe jẹ́ kábà dì mẹ́yìn. Káfíńmọ̀ ṣọ̀kan àwọn òrìlú kan.